ọdún ẹ lóde tàwa bá ọ ṣe ọdún ẹ lóde tàwa bá ọ ṣe tó bá ṣe yìí tán ó wà tún ṣàmọ́dún tó bá ṣe yìí tán ó wà tún ṣàmọ́dún o ọdún ẹ lóde tàwa bá ọ ṣe ọdún ẹ lóde tàwa bá ọ ṣe ọdún ẹ lóde tàwa bá ọ ṣe tó bá ṣe yìí tán ó wà tún ṣàmọ́dún tó bá ṣe yìí tán ó wà tún ṣàmọ́dún o ọdún ẹ lóde tàwa bá ọ ṣe. ọlọ́dún ní mọ́dún tiẹ̀ lọ́dún o èrò bá mi kárẹ́lẹ́ ọ̀nàrẹ́bù Uchenna Harris Okonkwo èyí tó ń sọjọ́ òbí lọ́jọ́ tòní ò jàre happy birthday to you o bó o bá sọdún èyí kó o sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè èèpẹ̀ torí pọ́dọọdún là á rórógbó ọdọọdún là á ráhùsá ọdọọdún ní sápórúwé ọdọọdún ló máa bẹ ọbẹ níbẹ̀ sùn àtẹlẹsẹ̀ á sì máa bẹ̀ náwó ọ̀nàrẹ́bù Uchenna o Harris Okonkwo ilé rẹ ni mo lọ dẹdẹrẹ ni mo rè òkú jàre o ti sọdún ọdún èyí kó o sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọ̀nàrẹ́bù Uchenna o Harris Okonkwo ebùbè àgù ọ̀gọ̀jọ́ tó kingdom o ìdẹ́mìlì local government ìṣẹ̀lẹ̀ àwọn tí bàbá tó bí ọlọ́mọ àṣẹǹṣe tó ṣe ló jàre òjòjò níṣòwò kọ́ mọ̀mọ́ nájà kókókó lára ọ̀tá lé kókókó lára rẹ yóò mọ̀ ní lọ́lẹ̀ lẹ́dùn mari ọba òní kú kó tó kú òní faragbaru ẹ ẹni ẹlẹ́ni ò sì ní gbàṣẹ rẹ ti ìgbà rẹ tó dùn báyìí ò ní kan láéláé. Every 18th of May is your birthday oh. You have celebrated this year, you will celebrate more of it in good health and prosperity. Lọ́lẹ̀ lẹ́dùn mari ọba a kì í bọ́ kùrùn ẹyẹ lórí ìtẹ́ o kúrìlòlò òjì lọ́lẹ̀ lẹ́dùn mari ọba òní kú kó tó kú òsì ní faragbàrú ẹ ẹni ẹlẹ́ni òní gbàṣẹ rẹ ti aya rẹ òní dayaláya ọmọ rẹ òní dọmọ lọmọ iṣẹ́ rẹ òní díjẹ oníṣẹ́ lọ́la wájú lókè o happy birthday to you o. olumna ekele Honorable Uchenna Harris Okonkwo nwoke ọma na Anambra steeti Idemmiri happy birthday to you sir ekene o.